Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ó ní kò sí oúnjẹ tó lè jẹ́ bó ti wù kó oúnjẹ kó wà kí nutrient rẹ̀ pọ̀. Kó ní kí quality ẹ̀ high gan. Kò sí bóyá jẹ́ tó bá ìgbẹ́ lápadà bìyà. Ṣé pé ẹni tó ń wá jẹ kúlíkúlí pẹ̀lú gàrí tó bá yàgbẹ́ a lè sọ pé tẹ́lẹ̀ yìí ni tó lówó tẹ́lẹ̀ yìí tó lówó. Wàrà òsìn wàbáwòlì kò sí tó fẹ́ mọ omi ìtọ̀ ni ó dì. Kò sáṣọ tó fẹ́ wọ̀ yóò padà dàkísà ni. Kò sọ́mọ tó fẹ́ bí àbáyata fẹ́ àbọ̀kọ̀ta fẹ́ á padà di òkú tó ń pèsè náà. Tọ́mọ yẹn bá understand yẹn àbá á sáré mọ níwọ̀nba. Táyé sísá bá sá mọ tó bá wà níwọ̀nba ayé ò ní dàrú tó báyìí. Àwọn olówó adálẹ̀. The world was so good before the advent of science. La ilaha illallah. The world was so good. Ìgbà tí modernity náà nìyẹn. Ìgbà tí sáyẹ́nsì dé, ó kàn dojú ẹ̀rù ni. Nǹkan tó kún sáyẹ́nsì yẹn kò ṣe sáyẹ́nsì materialism ló mì. Materialism ni wọ́n mì. Òun ni ó jẹ́ kí èèyàn kan yóò sì ní ilé mọ̀ tóbi ọlọ́run tóbi lọ́ba ọ̀. Èèyàn mi ẹni tí mo sọ yìí náà wà láìláàzìm ẹ̀sà kí èèyàn sọ pé Bukola Saraki ò lówó ìmọ̀ iye owó tó ní o tí Bukola Saraki ní ọtí Kwara State number one ní tí o bá jẹ́ number one between 1 2 3 ọmọ Ìlọrin náà ní sọ fún mi pé ó ní wà láì kò lówó ó ní kò sí state tó wọ́n lówó Nàìjíríà ó wá dẹ́rùkọ onímọ̀ ní Germany ní France mo ní Australia mo ní Australia lọ́nà kí ló kọ́lé sí Australia fún ní America ní Canada mo ní UK mo ní kí ló dé àwọn tí ń sọ yìí àwọn kan wà ní family wọn tí yà jẹ tó ní sàmì. Allahu Akbar. Ẹni tí wọ́n sọ pé lówó jù láyé Elon Musk. Elon Musk kò lówó àwọn kan ní owó tàbí Nàìjíríà sọ Dangote lówó jù lọ ní o. Dangote báwo àwọn yẹn ní owó dára Elon Musk ló lówó jù sá mo kẹ́sì pé Buntala ló lówó jù láyé he is a prince in Saudi Arabia wọ́n eré tẹ̀sínú Forbes because owó kì í ṣe pé ó ní ilé iṣẹ́ family wealth ni ó jókòó lórí gold ni tẹ̀lé ní agbo ní Riyadh capital of Saudi Arabia ó ní agbo àgùntàn 3,000 wọ́n lè fi chain 36 karat gold sínú sí ọ̀run ẹni kọ̀ọ̀kan nù. La ilaha illallah. Tẹ bá rí ibi táwọn tó ń ní owó fún fi owó dára ọlọ́run bá ń kí MQ Abiola. Ẹlẹ́kẹ̀ẹ́ bá ń ṣe àgbẹ̀fẹ́ rẹ̀ I so much love the man. But wọ́n open King Abdulaziz International Stadium ní Saudi Arabia ní 1986. Òun nìkan ní black man tó wà ní VIP. Abiola nígbà tó wá di half time òun fẹ́ lọ tọ̀ nígbà tó ń dé ilé ìtọ̀ àwọn king lórí toilet nígbà tó ń dé bẹ̀ ibi tó ní kó ń tọ̀ sí ń kẹ́rin pé góòdì náà fi ṣe é pé èmi kọ́ kí n tọ̀ síbi oyin nǹkan tó lè làyàn táwọn yẹn crazy nípa wealth nípa material dé nù. Tábẹ́lá bá jẹ́ pé wà materialistic ní Abiola ìjọ pé Tóyin street náà Tóyin street báwo ó tún nílé kan ní Bọ̀dé Thomas ilé tó ní Bọ̀dé Thomas yẹ ìgbà Tábẹ́lá kó lè kọ́ contest election tá ọ̀rẹ́ mi kan gbére bí ilé tí wọ́n ga gan ilé gọ́ọ̀mẹ̀ntì tí ó kọ́ ọmọ ń tà fún wọn fly by flat ní ìṣàlà ìsí 5-story building ní òtí ìtò ayélujára sí púpọ̀ 5-story building bọ́dí ilé Abiola yẹn ti bangalo ní ìmọ̀ bóyá ṣùgbọ́n afẹ́ dì sí. Tàbá wà bí àmọ́ ilé Abiola yóò ro ìró báyìí àǹkárá ní òfin lóru yẹn géètì ilé yẹn ti jẹ tó máa fẹ́ sun wọ́n máa ń sun yóò mọ̀ MKO labolówó kẹjà. That is the difference tó wà láàrin pé kò store owó sínú àpò àti kò store sínú heart. Ọ̀hún ní ká kówó sínú ọkàn àpò náà ní a kó sí ká lè nà. Tábà kó sínú ọkàn tí kìnnìkan bá ti kàn high blood pressure ń bọ̀ ni. But we store instead of storing our money in the wallet, we store it in the heart. Ọkàn la kó sí.
كم من قوي àbá sísú ẹ dákun kéwú jẹ́ kéyìí ṣe agbóye ní wàá nìkan lẹ gbọ́ ni the essence of your wáàsí ni kí yẹn communicate ní èmi ò fi lè ṣe wáàsí kẹ́ máa gbọ́ kọ́mọ kọ̀ọ̀kan kí la fẹ́ fi ṣe àbá fẹ́ kọ́ ni gbóhùn ni má kọ́ ni ẹ jẹ́ sáré communicate kì í ju mẹ́kún mọ́ nílẹ̀ nítorí òun yín mú sí affect. Masha Allah. wọ́n wá ní ká sọ̀rọ̀ yẹn wọ́n á rò pé òkè kí ló fà àbá nítorí ìbò kó dé àwọn bàbá tá a bá lánàá ẹ lọ sí ẹkú ẹ lọ ẹyin náà bọ́ sí ẹ bọ́ sábẹ́ kí ẹ mọ̀ bọ́ mi ẹ mọ̀ bọ́ sáyé ìjẹ́yà. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.